الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akí gbogbo wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí ọwọ́ ètò yìí ń fẹ́ dé wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu akí káàbọ̀ sí eré ètò yẹn ètò wa Al-Basira èyí tó máa ń gorí afẹ́fẹ́ ní déédéé ọjọ́ òní ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àwọn sáàsì wa tó máa ń fún wa ní oúnjẹ mi wọ́n ti wà ní ìkàlẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ àwọn náà ní Fadilati Sheikh Alhaji Sulaiman buni Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè àwọn náà ni wọ́n tún ṣe wá àsìtálẹ̀ fún wa kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọn gùn bismillah. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmi la yanfa'u fi malun wala banun illa man ata Allaha biqalbin salim wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ̀ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Anabi àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ àkí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tí à ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatulahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ Anabi wa Ibrahim alayhi salatu wassalam ní ìjẹjọ́ fún dìkan àbí kejì ó ní kò jẹ́ kí a lè wá sí orí ètò látara odop tí ó mú wa mọ́lẹ̀ kọ́lọ̀bàlẹ̀kọ́lá kí ó ṣàánú wa. À ń sọ nípa àwọn ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ nínú tẹ̀gbésí ayé Anabi wa Ibrahim alayhi salatu wassalam sọ látara àìmọ́lẹ̀ṣẹ́ níjẹjọ́ yẹn yóò jẹ́ kí a tètè lọ síbi àwọn ẹ̀kọ́ míì tó ṣe pàtàkì torí pé gbogbo ìgbésí ayé Anabi wa Ibrahim alayhi salatu wassalam látòkè délẹ̀ ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire pátápátá láti lè kọ́ sí Anabi wa Ibrahim alayhi salatu wassalam. Anabi Ibrahim gbogbo náà láti mọ̀ yìí pé pẹ̀bọ̀rẹ́ ni ọ̀gá tí a fẹ́ kọ́kọ́ gbọ́ yínú ìgbésí ayé rẹ̀ òun náà ni pé ọwọ́ apá gbogbo ìran tí a ń pè lẹ́bọ tó jẹ́ pé lónìí ìní àwa wà mọ̀ rí tá à ń pè ní àṣà ẹlòmíràn kà àṣà ni àwọn èèyàn Yorùbá nation Oòduà nation kìnìkan nation sẹ́mà tá a bá rí aṣọ Ògùn ara àṣà Yorùbá náà ni ó fi hàn pé gbogbo mùsùlùmí tó ń jọyìn gbogbo orú kìnìbà ní tó ń ṣe lẹ́sìn òyì ọ àwọn èèyàn ń sọ fún ayé pé kó gbé gbogbo àwọn aṣọ Ògùn yìí gbogbo ẹ̀ ara culture Yorùbá ni tó o bá sì fẹ́ ṣe ẹ̀sìn ojú culture tí o bá ti bá tẹ̀sìn mọ́ ojú dànù torójú tí yín lè dúdú nílùú yín ojú yín lè dúdú lórílẹ̀‐èdè yín kì ó sì pé ẹbọ lọ́kọ́kọ́ dáyé kò sí ti ń jẹ́ pẹ́sẹ́ àbáláyé ìsìláàmù lẹ̀sìn àbáláyé
Anabi Adam alayhi salatu wassalam òun lọ́lọ́run kọ́kọ́ dánú ẹ̀dá ẹ béèrè pẹ̀sìn wo ló sìn oògùn wo ló ṣe so ẹni tó kọ́ láyé nínú èèyàn nu so ẹni tó kọ́ láyé nínú èèyàn á wà béèrè yìí pé oògùn wo ló ṣe o ẹ̀sìn wo ló ṣe Islam ló ṣe níbo ni ti lọ ń bọ nǹkan níbo ni ti lọ ń bọ ọ̀sà so tẹ́lẹ̀ ìbá ti yé mùsùlùmí yọ ọmọ yìí pé iléyá tá a láfẹ́ ṣe yìí Ibrahim pẹbọ rẹ lọ́rọ̀ rẹ̀ ò fi parẹ́ o gbogbo ẹ̀ ń bá ti wẹbọ mọ́ rí ní tí máa ń gbẹ̀yìn ọgbẹ́ tó wá wẹbọ mọ́ rí ibẹ̀ náà ni ó gbẹ̀yìn tiẹ̀ náà o ṣùgbọ́n tó fẹ́ máa ṣẹ́kù gbére lọ tí ó máa ṣẹ́kù tó jẹ́ pé àìmọ́sí láyé rẹ̀ mọ́ oríire ni ó tún máa bá nínú sàárè níwájú Ọlọ́run tó wà ẹ̀yìn rẹ̀ ò sì ní dàrú yóò pẹbọ rẹ pátápátá tinú ilé ní ọ̀pá rẹ o iléyá tá à ń pariwo à ń ṣe iléyá so pẹbọ rẹ lẹ́nu tí Ọlọ́run ní kákọ́ṣe rẹ o iléyá náà ti kú bí ijọ́ mélòó kan lónìí kọ́nà balẹ̀ kọ́lá kójú ọbẹ̀ ní kọ̀ọ̀kan aláyọ̀ tàlàfíà kọ́wọ́lá àjọ kan so rẹ̀ bóyá bí ijọ́ mẹ́tàlá kàbí nǹkan ló kú báyìí nìsín tí iléyá tí ó fi wọlé tá a fi máa sọdún iléyá. Naam Anabi wa Ibrahim alayhi salatu wasalam gbogbo wa náà la mọ̀ yìí pé inú tẹ̀tẹ̀ máa ń sọ bàbá rẹ̀ ní ó wá kiri òòṣà bàbá rẹ̀ sọ pé kó wá kiri òòṣà gbogbo àwọn eré level òní gbogbo àwọn eléyàn ní wá ń kiri ẹrù òòṣà ara kìíní kan Ibrahim ò kiri òòṣà kò sì bá wọn jọ́sìn fún òòṣà kò sì bá wọn participate ń bẹ́ẹ̀ kódà kò fìgbà kan wúrí ẹ̀gbọ́n tọ́lọ̀ gẹ́gẹ́ sọ ni inú suratul ankabut ọlọ́ni wala qad atayna Ibrahim rushdahu min qabilu ọlọ́ni àwọ̀ Ọlọ́run láti fi ọ̀nà mọ̀ Ibrahim tipẹ́ so àti fọ̀nà mọ̀ tipẹ́ Ọlọ́run wa ń sọ̀rọ̀ yìí lọ pé wa kunna bihi alimin àwọ̀ Ọlọ́run ní mọ̀ ń pa Ibrahim ní mọ̀ ń pa gbogbo tí ń ṣe pátápátá idh qala li abihi wa qawmihi ma hadhihi tamathilu allati antum laha akifun nígbà tí ń sọ fún bàbá rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ yìí ké báà mi kí ni ìtumọ̀ àwọn òòṣà tẹ́ ẹ lọ pàrọ̀ àròjọ sídìí rẹ̀ yìí tẹ́ ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ̀rí nǹkan nígbà tí àwọn èèyàn tí a bá wá tọpin tán kálukú àmọ́ gbà fún kádàrá Ọlọ́run pé kádàrá Ọlọ́run ní kọ̀sà lágbára kankan bí kankan síbi ń tà ń pè yín sí tẹ́lẹ̀ nu ẹni ọba ní òun ní òkìgbẹ́ ẹni ọba lòun láyẹta tí bá máa padà rán tẹ́ bá ń sọ kéke bóun ní bá ṣe lé wá rán ké ẹgbẹ́ ẹ mọ̀ pé tásìkò Ọlọ́run bá tó síbi ń tà ń wulẹ̀ ń sọ fún yín tẹ́lẹ̀ náà nu kọ̀sà lágbára kankan bí kan Ọlọ́run lágbára bó ọ̀fẹ́ gbà ọgbà kẹ́yìn náà ni kí Ọlọ́run náà lálágbára bẹ́ẹ̀ ni kí báyọ̀ bá sáwà ní ìsìn àṣàlọ́ àláyẹta àní torí àfọ̀hún kọ́ àní àti ẹni mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ bọ́tà kọ́ àwọn ọmọ láyẹta àyẹta bíi ibo àyẹta tí mùsùlùmí gbọ́dọ̀ ní pé kò rí bọ́ọ̀lù ọ̀kan kọ́ ọ mọ́dù o àyẹta àti ẹnu ṣùgbọ́n tó lóun wá ní tó bá bá a fi pa o a fi ṣe ẹ̀kọ́ síbò olóhùn ní ni so mùsùlùmí gidi Ọlọ́run làgbára lé Anabi wa Ibrahim wa ń sọ kí ni tí wọ́n gbó òòṣà tẹ́ pàrọ̀ àròjọ sọ́dọ̀ rẹ̀ tẹ́ pàrọ̀ àròjọ wọ́n ní àyẹ̀ntà bá wọn bàbá àwọn ní kọ́ọ́lù máa wà jáde náà àbá ànáláha abidin bá a sì bá wọn bàbá yẹn àwọn tí ń ṣe náà Anabi Ibrahim ní làkọ́dí kún tó à ń tún wá àbá òkun fírọ̀ lálẹ́ mú bí àtẹ̀yìn àtàwọn bàbá yín ojú ọ̀nà àánú lẹ́wà náà wọ́n bí Ibrahim léèrè wọ́n bí Ibrahim lóríṣiríṣi ọ̀rọ̀ ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n jáde lọ wọ́n wá káwọn òòṣà wọn lé Ọlọ́run wọn wà lé àwọn lọ Anabi Ibrahim wá wò pé dáwà dé ó wá ba gbogbo ẹ̀ jẹ́ ọ̀pẹ̀bọ rẹ owó òòṣà ìwọ náà tí wọ́n fi ní ọmọ jẹmọ́gàjì inú ilé yín tó o sì tún sọ pé àwọn bàbá yín ló gbóògùn kan wọlú kinní kan àwọn bàbá yín gbórí ibùdó wọ ẹ̀kọ́ ẹ̀kú wọ́ parẹ́ so Ibrahim ń pa gbogbo ẹ̀rẹ̀ dànù owó gbogbo ẹ̀ ọwọ́ aṣẹ́yọ kan kù kó lè bá fi jẹ́ wá sí ṣùgbọ́n gbà wọ́n ti ń bọ òòṣà tí ẹ ti ń sọdún l'Ànábì Ibrahim ti sọ jáde lẹ́nìkan nù wọ́n ti ta sí létí pé Ànábì Ibrahim sọ pé fawallahi mo fọlọ́run búra. watallahi la akidanna asnamakum. so Ànábì Ibrahim ti sọ yìí kí àwọn òòṣà wọn lónìí ń fojú wọn rí mọ̀ bo ń wọ́n dètè sí wọn bàdà àǹtúwàlú mudibiri tí ẹ bá ti lọ tán tí ẹ ti yí padà èmi náà wàá sọsẹ́ ṣe bọ́lọ̀ ni ọwọ́ àṣì gbogbo ẹ̀ ọ̀sẹ̀ ògbọ́ ọ̀sẹ̀ ń tán torí àsìkò nígbà wọn padà dé wọ́n bá wọn òòṣà wọn wọ́n rí tí gbogbo ẹ̀ wọ́n ti rún lọ wọ́n ti jẹ́ tán kẹ ta ló sà àwọn òòṣà wọn báyìí nígbà wọn rí bá ìkànnì wọn ni síbẹ̀ ẹ ti mọ̀ yìí pé ọmọ kẹtẹ́ ń pè ní Ibrahim èmi gbọ́ tí ń sọ báyìí yóò tí ń sọ báyìí wọ́n ní ọ̀yá ẹ lọ pè wá
ńgbà wọ́n pèdé wọ́n ní ta ló ṣe kọlùfà túbìhí àlá àyùnì nasi yéjú gbogbo ayé ni o ẹ má jọ dọ̀rọ̀ kọ̀rọ̀ wọ́n wá pèdé wọ́n ní. wa anta fa'alta hadha bi alihatina ya Ibrahim. torí àsìkò wọ́n ńgbà tí Anabi Ibrahim dé wọ́n bí pé anta fa'alta hadha bi alihatina ya Ibrahim ṣé wọ́n lọ ṣe gbogbo wọ́n yìí tí àwọn òòṣà wa ìrẹ Ibrahim ẹ̀wù nǹkan ṣe rí ẹ̀kọ́ kan wà ń bẹ̀rùn tá a gbọ́dọ̀ kọ́ ẹnìkan ni wọ́n ló ń gbọ́ ẹlòmíì níbi wọ́n ní wọ́n gbé wọ́n ṣe gbá wọ́n ti sọ ìní ò fi ba yí ara rẹ̀ jẹ́ wájú Ọlọ́run pé ọlọ́rọ̀ gangan kèfèrí gan nílà káì láàrin wọn á pè pé àǹtà ẹni tó kúkú gbọ́ ṣùgbọ́n èèyàn tó máa ń wádìí ni. Anabi wa Isa alayhi salatu wassalam nínú àdìsí mọ́mú Bukhari gbà wá wọ́n ní Anabi Isa ra'a rajulan sariqa ó rí ọkùnrin kan tó jalè báyìí kì í ṣe pé ó rí tó jalè ó fojú ara rẹ̀ rí báyìí bi ummi aynayhi ó rí báyìí tó jalè. Anabi Isa ní káì sarakta ojí nǹkan oní nǹkan ẹni wá ní fawaladi nafsi biyadi mo fẹ́ tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ma saraktu ń jalè. Anabi Isa ní sọdákítà òótọ́ lọ sọ ọ̀jalè wàkàtàbàtì àìní ojú mi ní rírì kúrìn ọgbà ń gbọ́dọ̀ tí fọlọ́n búra tó wá jẹ páwà ní lónìí a ní sẹ́rìn tí ń bí mi nínú gáà ó ní tí mo rí bẹ́ẹ̀ tí mo dára mi rí bẹ́ẹ̀ fi ilẹ̀ ohun àtọ́lọ́run ló kù bá òun. So wọ́n wá pé Ibrahim kalẹ̀ pé ọ̀dà tá à ń ṣe báyìí ó ní ẹbí èyí dógónú wọn yìí tọ́ga sẹ́ẹ̀rí pòun lọ́fà akẹ́kọ̀ọ́rùn òun ni ó ṣe bẹ́ẹ̀ fún wọn. Wọ́n ní ẹ̀wà o tọrọ bí wọ́n lè ronú ọyẹ lọ bí léèrè ẹbí wọ́n léèrè ẹbí àwọn tí wọ́n pa kalẹ̀ ẹbí èyí tí wọn ò pa tí wọn ò rún ẹbí léèrè nkánú yántì kú náà táyà kí n bá máa ń sọ̀rọ̀ fọ̀rọ̀jà wíìlà àǹfùsìhìn wọn á sẹ́rí padà wọn pe mítìnì dàkọ́ńkọ́ wọn á foríkorí faqalu innakum antum zalimun wọ́n ní wàláhì alábòsí sẹ́yìn pé wàláhì à ń sábòsí o gbogbo wọn wá rí wọn ti rí pé àwọn ń sábò àwọn náà mọ̀ pé àwọn ń sábòsí àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní kinní kan mọ́ra rẹ̀ ṣùgbọ́n tí ó pè ló kọ tí ń jẹun tí ó wà dá wàhálà lẹ̀ ẹni ń wá eléri ibú wọn lọ́lọ́mọ rẹ̀ ṣùgbọ́n tí ó wà pè lórí ibú tí ó wà dá wàhálà lẹ̀ pé ó ṣe lè pè lórí ibú ẹ dákun aláìmọ̀kan ò mọ́ra rẹ̀ ni aláìmọ̀kan mọ́ rẹ̀ ṣùgbọ́n ìrètí ẹni tí ó pè láìmọ̀kan yàrá ní sí èmi aláìmọ̀kan sóhun gangan ọmọ kó wọn aláìmọ̀kan ló ẹni tí ọmọ kí ó tí àwọn sọ pé aláìmọ̀kan kẹ ṣé kí ó láfẹ́ jẹ wòsàn ọ̀sán àgbà ọ̀kọ́ gbànà pé aláìmọ̀kan ìní ọ̀ simple ẹ̀sẹ̀ ẹni tíkẹ́ẹ̀tì àlìjánnà wọn sọ pé ní but ọ̀sán àmà so Anabi wa Ibrahim alayhi salatu wa salam ńgbà wọn á sọ wọn ní làkọ́dé àlímútà máa àwùlá ìyẹn ti kù sí bí wọn náà mọ̀ kó wọn ò lè sọ̀rọ̀ àbí rárá dé oṣù wọnú Ibrahim ní sẹ́wà máa jọ́sìn fún tí ò lè sọ̀rọ̀ tí ò lójú tí ò létí tí ò ní kankan kò lójú kò létí kò ní mú so ìntí ọ̀tẹnu wọn jáde ni pé sẹ́tẹ́rẹ́ tí ń bá kèfèrí àbòǹbídíà sọ̀rọ̀ gbogbo ọ̀nà tí wọ́n ìfìyà jẹyìn wọn mọ̀ wá. wọ́n ní ń tó ṣẹlẹ̀ ni pé harrikuhu ẹ̀jẹ̀ àjò Ibrahim yìí ná wansuru alihatakum ẹ̀jẹ̀ ràn Ọlọ́run ọba yín lọ́wọ́. ṣé mọ̀ pé ń fúnra wọn náà wọ́n ń pèpè láti sọ pé gbogbo téèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ìwọ Ọlọ́run máa ṣe wàhálà lórí ẹ̀. àwa ti ẹ̀ ń retí ẹnì kèfèrí tí ó sọ pé òun fẹ́ lọ bọ́lọ́run wájà. àwa ń retí ẹnì kèfèrí tí ó kàn sọ pé Ọlọ́run àwọn mùsùlùmí òun tẹ̀fẹ́ lọ bàjà wàláì ẹnì kẹkẹ kódà gbogbo alẹ́ mọ́ lọ bí sẹ́ńjọ́ náà tákàn sáà máa sùn lé tí kálukọ́ sáà máa gbádùn lọ pé dákòjọ́ lọ bọ́ lọ́n já o ṣùgbọ́n ẹ jẹ́ káwọ́ sọ yí pé tí wọ́n gbójúlé lọ́lọ́ ń pa fẹ́ wá bàjà ìsìn ni ó rí i pé ọyẹ kára bọ́ta àwọn ò lè gbà kó wó èso àwọn wọn ò lè gbà kó wó gbà àwọn ó fẹ́ pé wọ́n ló ń protect ẹ̀ ń kọ́ ní protect ẹ̀ jọ wá bọ́ lọ́n wájà o wá já tíkẹ́ẹ̀tì kọ́kọ́ rálíkì àmọ́ kọ́ parẹ́ dànù tọ́lọ́ lọ́n tiwa. àwọn kálínà alárọ̀hámánì iná wàjádìnà nasira lilmutawakilina wàjádìnà nasira lilmutawakilina. so nígbà tí wọ́n wá sọ tí ẹ ṣe ogun tí wọ́n ṣe yìí tán wọ́n wá bẹ̀rẹ̀ sí nínú ọpẹ́ ọ̀dà ẹ̀dánájọ́ wọ́n gbẹ́ kòtò oríṣiríṣi ọ̀rọ̀ làwọn fún tẹ̀fsírì sọ wọ́n wá sí kíni o wọ́n lọ gbẹ́ kòtò yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gijọ́ so kódà
wọ́n ní kì í ṣe ọjọ́ díẹ̀ ńlọ́gbà wọ́n ti fún Anabi Ibrahim ní house arrest ẹ̀ sáà dì mẹ́rin nìkan á prepare fún ni bó ṣe rí òun débi pé a rí inú ẹgbà wáyé pé a rí inú wọn tó sọ yí pé arúbìnrin ti ń sọ pé tí ara àwọn bá ilé yá ara àwọn ó sì kì ní o ọ wá ní tára àwọn bá yá pẹ̀lú ògo Ọlọ́run òun wà nú àwọn tí àwọn ọjọ́ ṣe kí ni o táwọn ọjọ́ pawọ́pọ̀ táwọn ṣe kí ni o táwọn lọ àwọn tó lọ ṣẹ́gi míì àwọn lọ ṣẹ́gi míì jọ fanabi Ibrahim alayhi salatu wa salam so a rí inú wọn tó sọ báwọn orí pé wọ́n ń gbá ṣọ́ọ̀gù kí òun lọ́wọ́ tẹ́lẹ̀ o ara rẹ̀ ọ̀wọ́ ayáká Ọlọ́run òsì jó wọn ọ̀gbádùn òun ọ̀gbọ́dọ̀ máa ń sìn bí ṣọ́ọ̀gù Anabi Ibrahim yìí pé bó làwọn ó ṣe Anabi Ibrahim léṣe bó làwọn ó ṣe jóná gbogbo wàhálà agi táwọn ọ̀sẹ̀ yìí òun náà gbọ́dọ̀ lórí pa tóun ó ṣe kí ni o tóun ó ṣe ń bẹ́ẹ̀ wọ́n wá lọ ṣẹ́gi ntọ́lọ́ ń sọ òun ni pé wa aradu bihi kaidan so wọ́n gbèrò aburú ru Anabi Ibrahim alayhi salatu wassalam wọ́n fẹ́ jóná débi pé ibi tí náà yẹn lágbára dé àwọn àfọ́ntẹ́fsìrì ní àwọn gan ọ̀lágbára àti lè súnmọ́ wọ́n wá lọ hun bíi kànàkànà wọ́n so lẹ́sẹ̀ wọ́n so báyìí wọ́n wá jù bẹ́ẹ̀ ìjọ náà ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam ó nígbà tí wọ́n ju Anabi Ibrahim sínú ọ̀nà ìntòwí náà ni pé hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil Anabi wa Ibrahim alayhi salatu wa salam tó sọnù pé hasbunallahu wa ni'mal wakil so nkẹ́ iná Ọlọ́run sì sọ fáwọn mùsùlùmí náà nínú suratu Ali Imran aya 173 Ọlọ́run ní inna nas Ọlọ́run ní alladina qala lahumun nasu inna nasa qad jama'u lakum ń sọ̀rọ̀ àwọn ànábì àtàwọn mùsùlùmí pé nígbà táwọn kan sọ wọn ká àwọn èèyàn kan mọ̀ ti kóra jọ tí wọ́n fẹ́ fi sùtá sẹ́yìn fàṣà òun ẹ bẹ̀rù wọn ẹ pa Ọlọ́ni fazadahum imana gbólóhùn tí wọ́n sọ wá tó ń ajé kí ẹ̀mí wọn ó lé sí ìmánì wọn wá lékún sí pé níbo èèyàn òfin nǹkan ni wàláì bí gbogbo ayé ìbádúró lè pé àwọn fẹ́ fara ní ẹnìkan tí ó bá sínú kádàrá rẹ̀ pé ara ó ní ara ò lé ní bí gbogbo ayé bá sì dùn lórí pé àwọn fẹ́ sẹ́nìkan láǹfààní tí ó bá sínú kádàrá rẹ̀ pé yóò ra àǹfààní ẹ wo Ààrẹ Ọ̀nà Kakanfò Abíọ́lá gbogbo kálukú ní Nàìjíríà yìí almost 80% ní kálukú gbà wípé nílẹ̀ Yorùbá 20% yòókù kọjá múnàfíkì ṣùgbọ́n ní òbò tí ẹ dì ojú oyè ake almost 80% sáàgbà yìí ké Abíọ́lá ni àwọn èèyàn sọ pé òun náà ní kọ́ jẹ́ ṣùgbọ́n ní kádàrá Ọlọ́run bá lè kí ọlá Ọlọ́run ní rárá kò wú òun ẹ̀yin ló wù kò wù mí gbogbo téèyàn máa ń ní láyé lágbára nípò l'Abíọ́lá ní ṣùgbọ́n Ọlọ́run ní no ò ní di pírẹsidẹ́ǹtì ọmọ Nàìjíríà lè fẹ́ kó o dì ṣùgbọ́n kò wù èmi Ọlọ́run ó fẹ́ pé tí ó bá sínú kádàrá agbára ò fà mọ́dọ̀ èèyàn kí ló ń darẹ̀ láàmú sí tàbí ọlá náà ọwọ́ akuti ẹni tó jẹ́ pé gbogbo ayé pariwo wọ́n pariwo Babangida ni o Babangida ni o àsìkò rẹ̀ yóò dá o ẹ̀kíní kan ìkẹ́kẹ́ kálukú pariwo tó ń ti bẹ́ẹ̀ báwọn yẹn ṣe pariwo tó ẹlòmíín gbó pósí àwọn kan ní abiyamọ làwọn táwọn bá ní òhò wọjà so gbogbo ìjọba tí bá ń bẹ́ ń bẹ̀ lásìkò ìgbà náà nǹkan ó ṣe yóò kú ni yóò ṣe gbá ni àwọn èèyàn ní òhò wọjà ẹnìkan ò sọ fún ẹ tí ẹ fi fa sọ ara padà Babangida nǹkan kan ò ṣe àwọn èèyàn gbé pósí ẹlòmíì ò tó díkà wọn tó ń kíra wọn akọrọ Babangida o akúkíní kan Ọlọ́run wọn kan ń ranù àwọn èèyàn gbé pósí wọn ju pósí òkè Babangida ò sí nǹkan kan ò ṣẹlẹ̀ sí kò túrú kẹkẹ lára rẹ̀ àwọn abiyamọ bú tí wọn orí òhò wọjà ẹnìkan ò sí wá sí fún ẹ tí ẹ fi fa sọ ara padà Babangida sàn dán tiẹ̀ ní ńgbà òde kó bẹ́ẹ̀ Abacha bọ́ bẹ́ẹ̀ kálukú yà gbà Islam kálukú yà gbà fọlọ́n ẹnìkan ò tiẹ̀ lóun ó gbé pósí láyé Abacha kálukú kan complain nìkan ni Ọlọ́run sì òkè sẹ́yìn ti gbà fọlọ́n ọ̀dà náà mo sọ láti mú láì fa wàhálà Ọlọ́run sì rà á mú kó bẹ́ẹ̀ láì jẹ́ pé ẹ gbé pósí ó bẹ̀rẹ̀ pé ẹni tẹ́ ẹ rò wí pé ẹ lè fa ara ní Babangida ń bẹ láyé lónìí náà láti 93 àbí wo ni ń bẹ láyé dìsìn pósí ìjọ náà ló fi jẹ́ kí gbogbo àwọn ìhàlẹ́lẹ̀ Yorùbá gbogbo ẹni tẹ́ mọ́ lẹ́ lóògùn kankan àlè pátá yẹ̀yàn jẹ́ rọ́ọ̀nì dẹ́mẹ́ rọ́ọ̀nì jọ so ní ìdíkà ẹsẹ̀ máa ń dààmú káàkiri ẹ ṣe ìṣàṣìgbó àrí lókè Yorùbá ẹnu ti pọ̀ jù
àwọn láwọn kọ̀nfàmù ti ń jẹ́ lọ́wọ́ kọ̀nfàmù ti ń jẹ́ lọ́wọ́ kọ̀nfàmù ti ń jẹ́ ẹ̀sìn níyà ń jẹ́ ẹ̀sìn lẹ́ni kọ̀nfàmù ṣé ẹ gbọ́dọ̀ pa àwọn tí ń fi àjẹ yín pa ni irọ́ nìyàn ọlọ́run nìkan sẹ́ni gbogbo báyìí ìbá dúró tó lóun fẹ́ fa ra ní nìkẹ́ tí ó bá sínú kádàrá rẹ̀ kò lè nílá ẹ jáwọ́ lápẹ̀ tí ọyọ́ ọlọ́run ti fà lóríṣiríṣi ẹ̀sàmpù ṣùgbọ́n ọmọ nìyàn alábòsí lọ́pọ̀lọpọ̀ yorùbá ìpẹ́tẹ̀ fi máa ń gbàgbé nǹkan ṣètò òtún ti lọ di nǹkan mọ́ ilé tí ìmí òtún ṣẹlẹ̀ ẹ̀tọ́ ọmọ nira kíríkọ yẹ tó já sí báyìí ẹja sí báyìí àwọn alálẹ̀ ilẹ̀ ó ṣe pa alálẹ̀ láti ẹjọ́ yìí alálẹ̀ tẹ́ rí pé ń gbá ẹ̀ṣás ńgbà kòrò dẹ̀ sí pa alálẹ̀ ilẹ̀ kò lè kòrò lọ alálẹ̀ ilẹ̀ gan kòrò ó mu tí ẹ wà sọ́ra alálẹ̀ ilẹ̀ fún ara rẹ̀ kòrò tí ọmọ bàtàlá tí ọmọ ogun kòdó òdu àmọ̀ kòrò ó burú jẹ o kọ́lọ́hún sànù wa kọ́lọ́ àwọn bí kòrò ọlọ́run nìkan lágbára ọlọ́run nìkan la ké pè èèyàn ó sì fìjọba sáàyè bí ìjọba bá wà gbogbo ẹni tí bá ń jáde síjọba mọ́ fọkọ̀ ìsìláàmù jáde síjọba olè máa fọkọ̀ lẹ yorùbá jáde síjọba ṣùgbọ́n kọ́ wa ní ìsìláàmù lọ kọ́ wa láàánú bí ìwọ ọkọ̀ wa báwọn ìjọba sórí lẹ́yìn ọlọ́run àtànàbí pé àtàlọ́lọ́ àtàlọ́ ànàbí tàn ìjọba lọ́kàn bọ́ọ̀bá ilé gbọ́ ànàbí ní tọ́ ọba jáde tíjọba bá pọ̀ okú dànù okú ṣòfò ó tún lọ jẹ̀yà wájú ọlọ́run torí ìjọba kọ́ ló fi rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló gbéjọba bẹ́ẹ̀ ọba tó wá gbéjọba bẹ́ẹ̀ kí ló tẹ̀yìn fi dojú kọ ẹ rò pé ẹ lè fagídí gba nǹkan lọ́wọ́ ìjọba èyí fagídí gba nǹkan lọ́wọ́ ìjọba láíláí yorùbá ní ọlọ́run ó mọ̀lẹ́ òtútù ọmọ màlá sọ ìjọba agbára wọn ó rùbò wọ́n gbogbo ohun tíjọba bá ṣe lórí ẹnìkan àṣegbé láyé yóò lọ jábọ̀ rẹ̀ lálíkẹ́ àmọ́ agbára yóò kọ́ lò ní ọba tó dáa lóyún sọ́nà Al-Qur'an Karim ó ní ẹ̀ẹ́dẹ́ ń sọ̀rọ̀ àwọn ìjọba fún yín o innal muluka idha dakhalu qaryatan afsaduha sẹ́ẹ̀mẹ́ntẹ́ ń pè láwọn alágbára ni tí wọ́n bá wọnú ibìkan wọ́n máa ń jẹ́ ẹrun ni idha dakhalu tí wọ́n kẹ́ ń bọ́ sí lọ́nì idha dakhalu qaryatan afsaduha wọ́n bá bẹ̀jẹ́ tilé tó kó ni ọba tó dá wa sọ̀rọ̀ ní Al-Qur'an ẹ wá ní òní rí bẹ́ẹ̀ waja'alu a'izzata ahliha adhilla wọ́n sọ gbogbo ẹni tí ń rò pé champion lo ìjọba ó sì sọ di local champion wọ́n gbà lómi ìwọ relegation tí a jáde mọ́ wọ́n mọ bí wọ́n ṣe plan ṣùgbọ́n yìí náà tẹ́ bá wà ń pò ẹ máa rántí ìjọ tẹ́ dùn wájú ọlọ́run ìjọ tí gómìnà mi ó ṣẹ̀sìn wájú ọlọ́run ìjọ tí president mi ó ṣẹ̀sìn wájú ọlọ́run ìjọ tí honorable mi ìjọ tí senator mi tí ó ya wèrè dìde wájú ọlọ́run táwọn tẹ́ ẹ̀ sì darí táwọn ó sì máa wà àlìjẹ́ náà. wàhálà bí anaka máa kú fún ní alákọ̀dá mi. ẹ mọ̀ kí jọ́kẹ́ lẹ́dùn wájú lọ kò sí sẹ́nitọ̀ ni mí ẹ̀kíní kan ni mí wà lẹ́ẹ̀kọ́ kò sí wájú ọlọ́run kálukú ọjọ́ dìde ùfáátá ní òrọ́ tán gúrú làbúhùmá tá à ní wọ bàtà n ò ní bá wa dábẹ́ àní mú kankan kálukú ọ̀wà máa wò kùn bẹ́ẹ̀ ọlọ́run máa kùngbọ̀n ẹnu kálukú pé kọ̀tọ́ ìwọ lọ ń sọ láyé pé ntọ́ ọba ta ọ̀tá gbé ntọ́ ọba mú omú gbé ọ̀dà náà límọ̀lì múlíkùlìyà ọ̀hún táwọn wá lọ lọ́wọ́ ní ọ̀yà gbogbo ẹ̀yin sẹ́nitọ̀ ẹ̀dìdè ẹ̀yin gómìnà ẹ̀yin ẹ̀mú ẹ̀dí ẹ̀pá ẹ̀yin tó dé pé ẹ̀hún kéèsì fún yàn àlìkàmọ́ lèmi ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ ló clear rẹ̀ ọ̀tọ̀ ní tí ó ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní táyọ̀ máa gbé káàkiri ẹ̀hún yẹ wá jáde lónìí tí wọ́n náà bá wá rántí ìjọ òun sọ ọmọ pé ní ọ́fíìsì tó wà tó rí gbogbo fọ́tò tí ẹ̀ ń gbé kókè òun àwọn èèyàn kan ní o wọ́n ti lò lọ o wọ́n ti kú òun bẹ́ẹ̀ tí ẹ náà ń bọ̀ àdí pásítì o wá sọ̀lù dáadáa torí ìtì ẹ̀kọ́ o torí àwọn ọmọ tí ń bọ̀ àtijọ́ tó dùn wájú ọlọ́run ẹlòmíì wọ́n gbókọ̀ ọba rẹ̀ wẹ́ẹ̀ká kí ló kókọ̀ dádì rẹ̀ mo rò pé nǹkan mọ̀ àwọn bàbá yín ò ṣe dáa ká da wọ́n ti já eyín máyé ẹ máa rántí ìjọ náà tẹ́ ẹ bọ́ tó bá tó wá wò pé o ti plan tọ́ mọ́lẹ̀ àbí o plan rẹ̀ lẹ̀ wá máa rántí ìjọ tó dùn wájú ọlọ́run ní òhò ọmọlúàbí kò sẹ́ni náà tí wọ́n fàṣọ bòlá máa rántí ọjọ́ kẹ́ ẹ má fi ṣàgbára lò kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́run ní káwọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ọwọ́ agbẹ́gbára rẹ̀ yín lọ́wọ́ kẹ́ ẹ má bàa sí lò ẹ má sí lò ẹ̀yin náà sì má jáde síjọba. Anabi wa Ibrahim alayhi salatu wa salam ìtọ́sọ náà ni pé ọlọ́run ní àwọn tí a sọ bá ń fún kí wọ́n á ní wa qalu hasibunallah ìtí ọ̀tẹnu wọn jáde ni kí wọ́n ní àwọn èèyàn dúró nǹkan hasibunallah ọlọ́run ti tó wa ni'mal wakil òun sì ní téèyàn máa ń gbára lé tó sì mọ̀ pé dànsákì ẹ̀ tí mo gbára lé ọlọ́run nìkan ni gbogbo nǹkan míì tó ọba gbára lẹ́yìn ọlọ́run wallahi ọjọ́ kulẹ̀ ńjọ́ kan mo fọlọ́run ṣẹlẹ́rì bó ṣe èèyàn ni tó bá ti ẹ̀ sọ pé yorùbá ni oròkò orí yorùbá sọ́pọ́tì ọwọ́ àròkò orí yẹn yorùbá tó yẹ kó tó bá kíyàn káàrọ̀ báyìí tó bá wò ta wà bọ́ sọ́wọ́ ọlọ́dẹ ó tẹ̀lé ìbá ọtọ́run ọlọ́run nìkan ni kó orí tó bá ti ń rọ́ lọ́run
ọlọ́run ní fanqalabu bi ni'matin minallahi wa fadli walam yamsashu su so títí dé parí ó fi ẹ̀pẹ́ gbólóhùn tí Ànábì Ibrahim sọ ni kò tọ́ sọ ni kò sàso kọ́ kò sàso rọ̀ kò pọ̀fọ̀ bílẹ̀ bá rọ́ tọ́ ọ bá wí ọlọ́run ló ń bẹ pẹ̀lú rẹ ṣùgbọ́n wàá pọn mí lẹ́ẹ̀dẹ̀ òǹgbẹ ni o má da ṣúgà sínú ilé èrò ọ̀tọ̀ wa o hasbunallahu wa ni'mal wakil ó dùn wí so tiẹ̀ báyìí àìkádà ẹlòmíì ti fi kọ́ni lónìí hasbunallahu wa ni'mal wakil kì í ṣe tí olórin àwàdà tẹ̀ ń kọ́ so tiẹ̀ bá alásàdà tún lẹ́wù ni'mal mawla wa ni'man nasiru ó sì gbá àwọn oògùn kankan nú kọ́bọ́ọ̀dù tí èso oògùn jẹ̀dí tó lè gbé lórí tébù sọ àpá àwọn oògùn jẹ̀dí tó wọ́n bá wọlé pé ònu àgbo jẹ̀dí wà lórí tébù àwọn oògùn tá à ń sọ ọmọ tá a ní ọlọ́ọ̀dànù ìǹtẹ́ ìgbélérí tébù ni àwọn àgúnmu tí ò sí inú àjọgbá ni tí wọn náà mọ ibi tó ń tọ́jú rẹ̀ sí lọ́ọ̀dànù yọ ọ́ kàn kó bọ́ wájú ọlọ́run tó ọba ẹ lè kú lórí rẹ̀ èèyàn ò lè jèrè Ànábì Ibrahim ń pariwo ni wọ́n wá jù sínú iná àwọn àfọ ní tẹ̀fsírì wọ́n ní odidi 40 days l'Ànábì Ibrahim lò nínú náà ọlọ́run wá ní wàkúnná yá náà rù sẹ́ni kì í ọ̀rọ̀ ọlọ́run kú lọ́rọ̀ pé àmọ̀gbà tó ṣe ni ọlọ́run jò sẹ́tẹ́ kó lè bàmọ̀ pọ̀ lẹ́ni ọ́ ọlọ́run máa ń fi àyè jọ́lẹ̀ hàn kì í sọ̀rọ̀ ọlọ́run lágbára kó jẹ́ wọ́n dáná nǹkan máa jò rárá o ẹ̀dá síbẹ̀ tí yìí ní ká ẹ̀dá tiwa ni ká sì withdraw àṣẹ ẹ̀ náà àwọn adáná Ànábì Ibrahim gan ọmọ pọ̀ lọ́wọ́ bá àlékè ọlá kò lè nítorí wọ́n bá ń bẹ̀ ní Ànábì Ibrahim alayhi salatu wassalam tó bá ní kó tọrọ nǹkan ìtí ó tọrọ lọ́dọ̀ ọlọ́run ni pé kí ní ọmọ jò ṣùgbọ́n ara ni bá ní débẹ̀ lọ́lọ́run ẹni tí wọ́n sì ràn kọ́wọ́ ẹ̀yìn ọ̀sàgbà kọ́ lọ́n bẹ pẹ̀lú wọn ní tó bá sì wù iná ni ó fi ń ṣe wọ́n sì jù bẹ́ẹ̀ ọlọ́run ṣé ẹ ti jù bẹ́ẹ̀ ó sì gbà fún Ibrahim ọ̀sá padà tó rí náà báyìí ó change ọ̀rọ̀ wọ́n sì fi náà kànàkà báyìí wọ́n fẹ́ ju tó bá change ọ̀rọ̀ wọn ò fi lẹ̀ tó bá change ọ̀rọ̀ bá ń tí ń pè ní ìgbàgbọ́ àkìdánù ọ̀rọ̀ ẹbọ àì compromise lórí ẹ̀ láíláí àì compromise ó sì gbà kún ojú ọlọ́run ní àsìkò lè bá nígbẹ̀yìn eré ni ìwọ Ibrahim mo sì dúró tàṣẹ wa ọwọ́ á dúró báyìí wọ́n wá jù bí ọlọ́run wá ní ìwọ náà mo withdraw agbára rẹ ọlọ́run ní yá náà rù kó ní ìbáridan ìwọ náà wá máa tutù báyìí wọ́n sàlámà àwọn àfọ́ńtẹ̀ sídìí ní tọ́lọ́run ọba tó fi sàlámà sí tí ó jẹ́ tí ó là mọ́ tutù tó wá lọ mú òtútù mú Ibrahim tí ó wà fẹ́ ganu rẹ o ọlọ́run tó wá rẹguléètì ti tuntun èsì tọ́lọ́run ní kí náà jẹ́ ọ wá rẹguléètì ẹ̀ àfọ́ọ̀dọ̀gbọ́n ó ní kíní kàmínà àṣírọ́ọ̀rì kudratihi hádà sàmà òfìì narun wàmáhùn jamu'u naqidaini min asrari kudratihi. jamu'u naqidaini min asrari kudratihi. sẹ́rí tí ẹ bá ń ròyìn ẹ̀dá lásán ní kó ọmọ ẹ gbà pé àwọn nǹkan kankan kò lè ṣẹlẹ̀ tí wọ́n ní lágbájá ọmọ ṣe báyìí ọmọ ṣe báyìí ọmọ ṣe báyìí tó ọkẹ ọ̀rọ̀ èèyàn ló ṣe báyìí ó lè jiyàn rẹ̀ ìtì ń kó bọ́pọ̀lọpọ̀ àwọn àfáàyàn ilẹ̀ Yorùbá inú ọ̀rọ̀ ṣẹ̀ríà ní kankan mọ́ ní tá a bá gbé láàka ìwo ńgbà táyà ẹnìkan bọ̀ ta ó ní ẹwà nàbí kọ̀rọ̀ lọ gbàrún wá lókè sánmọ̀ o kẹsọpá nàbí ìrìn lọ òkè sánmọ̀ ọ lọ Palestine ní Mẹ́kà ìrìn àjò ẹ dákun sí à ń lò ń lọ dá lọ ni ńgbà Ọlọ́run fẹ́ sọ ó ní mímọ́ èmi Ọlọ́run tí mo mú ẹrú mi rìn ọ̀wọ́ ẹni tó kọ́kọ́ báyàn ṣe nǹkan náà Ọlọ́run ló lòún mú rìn ó fi hàn pé kì í ṣe ìǹtẹ́dàlédàṣe yọ ìrìnàjò yóò ka takola ká rẹ kí wọ́n ní iná ń jó èèyàn sí wàánú rẹ̀ kò jó ó takola ká ọmọ ènìyàn ṣùgbọ́n Ọlọ́run ní máa ń gbé wọ́dà náà pósìtì papọ̀ tẹ́mọ̀ ní inú ìjókòó mi ó tún jó ìkíní kèése kìí hàn níbi ọ̀rọ̀ àwọn onímọ̀ ànábì Ádámọ̀ nù o nínú àwọn àṣírí ọ̀rọ̀ Ọlọ́run àwọn àṣírí Ọlọ́run ni pé kó gbé nǹkan méjì papọ̀ wá. ìta fẹ́ lò ní pé Ọlọ́run wá ní wọ́n náà wọ́n sàlámà ní àlá Ibrahim Ọlọ́run wá rẹguléètì ẹ̀ mọ́tò tú o àwọn àfáà ní tí ọba fi sí ó tún lè di yìnyín bẹ́ẹ̀ Ibrahim wá ń gbádùn kódà àwọn àfóhùn tẹ̀síìrì wọ́n ní kàṣà ń jẹ́ nínú náà tiẹ̀ lé àwọn tìǹ náà sì tún jó kẹ̀wò sẹ́tàn yóò tún máa bá wọn ta petrol sí pé nóò kẹ́lẹ́ bá wọn pé yóò jóná ẹni rérú rẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀ tán àwọn àfáà jẹ́ kó yé wa nínú níta Anabi gan ló ṣàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam. Anabi ní níjọ́ tí wọ́n ju Anabi Ibrahim sínú náà gbogbo dábàtọ̀ lọ́n dá pátá
gbogbo dábàá tọ́lọ́run dá pátá ó ní wọ́n ń gbìyànjú tí wọ́n lọ ń wò pé àwọn ọ̀lọ́ bomi pa náà la ilaha illallah àyàfọ́ máa ń lé nìkan ẹwà lábòsí ẹ dákun ó ń gbà tánàbí ní gbogbo dábàá ṣe mọ̀ pé erin ti wà ń bẹ̀ ẹ̀fọ̀n wà ń bẹ̀ mélòó wá lọ máa ń lé gan wọ́n ní òun ọmọ ilé nìkan lọ́wọ́ abọ́ sẹ́gbẹ́ kan ìwọ̀n à ń fẹnu ń fẹ́ ná irú iná tí àwọn èèyàn gan ò lè súnmọ́ mọ́ ọmọ ilé wa rùn pò ń fẹnu fẹ́ alábòsí ọmọ wípé ẹni tó fẹ́ tako orí rẹ̀ tẹ́bárẹ́ lómi tí ẹni tí ń ṣàbòsí gan gbogbo àǹtí máa ń jókòó rojọ́ ẹlẹ́jọ́ kì í sábà dáa fún un. ó lè má ti rìn tí ó jẹ ní kíní ẹjọ́ lọ́jọ́ náà kẹ̀kẹ́ ẹni ọ̀tá ẹ̀ ń dín ní ẹ̀rọ ni wọ́n lọ alábòsí ẹ̀wù bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ ọmọ ilé nínú gbogbo ẹranko. Ìsìláàmù náà ànábì náà wá ní sórí tẹ́ gbogbo ẹ ti wá rí ọmọ ilé ẹ máa pákẹ́ ẹ máa gbalada ìyẹn àbòsí ìjọ kìnìún àná tó ṣe lórí ilé lórí tó o bá fẹ́ tẹ́gbẹ̀ wọ fàbòsí ilẹ̀ ẹni tó lọ ń sọ̀rọ̀ fún jẹ́nu rí ó dùn sí má bàjẹ́ kì í mọ́ ẹlòmíì rojọ́ ahọ́n rẹ̀ gan ńlá lórí ẹjọ́ ẹlẹ́jọ́ bàtà jẹ tán sọ tún ti gbà yàlágájá jẹ́ ń jọ́ sí má sọ fún yẹn o lórí ẹjọ́ ẹlẹ́jọ́ ṣọkọ ẹ kálukú gan lè bí sí pẹ̀lú ìgbésí ayé ara tiẹ̀ ntí àwọn ìjọba gan gbélé Nàìjíríà yìí ìgbésí ayé ara èèyàn gan ó tó yàn bí sí pẹ̀lú tó tiẹ̀ ní rántí nǹkan mi ìjọba Nàìjíríà gan tiẹ̀ fẹ́ kọ́ rántí nǹkan mi ju ìgbésí ayé ara ẹ lọ ọ̀wá tó fi tara ẹ lẹ̀ ọ̀wá ń rojọ́ ẹlẹ́jọ́. ò ní ráyè mójútó tiẹ̀ náà ní tí máa ń ṣẹlẹ̀ náà gbogbo ẹranko ń lọ ń bomi wá dèdèrè ọmọ ilé ìwọ̀n fẹnu fẹ́ erin bu tiẹ̀ ẹ̀fọn bu tiẹ̀ kálukú bu tiẹ̀ so n táwọn afá máa ń sọ pé ọ̀pọ̀lọ́ ó nìkan ni ó bomi rárá o gbogbo ẹranko ni ànábì lọ sọ fún wa gbogbo dábàá tọ́lọ́ ń dá pátá so ànábì Ibrahim wa kó mbẹ aleyhi salatu wa salam n kò kúnu ná ẹ̀kọ́ kẹtọ́nu àtúwọ́n fẹ́ bọ́ síbi ẹ̀kọ́ mi wo òun náà ni ń tọ́sẹ̀lẹ̀ láàrin Ibrahim àti ọba tó jẹ́ kèfèrí láyé rẹ̀ tó jẹ́ pé nínú àwọn ògbóǹtarìgì àgbáwo ẹ̀yọ kálùbá àgbáwo kèfèrí ẹ̀yọ òun ni Namuruz ọlọ́run gbàdáwò bí ṣeéṣe dé gẹ́gẹ́ báwọn àfọ̀n tafsiri kan ṣe sọ àbáwọn àfọ̀n nítàn bí ìmáàmù wa àsòdì ike ọlọ́run gbàdáwò bí ṣeéṣe dé ànábì Ibrahim jáde kó nù ná ẹ rí i pé ìmánì yóò tó wá lékún sí i